bẹ́yìn bá ti wo Betterlife Reloaded lórí Wale Rasaq lórí YouTube story continues mà ló tún wà ń bẹ̀. Ìyẹn ni pé nǹkan sì kí sí ẹsẹ̀ ràgó láàrin Chief Anibire àti Ọ̀túnba olówó là ń kẹ́ ẹ wò ẹja ṣáà farabalẹ̀ ká fìdílé nǹkan tàbí ká wá nǹkan fìdílé ká ṣáà ti jókòó ká lè gbádùn ra wa dáadáa. Betterlife Reloaded lórí Wale Rasaq TV lórí YouTube ó ti ń ṣó Okunnu àti dádì wa Muyiwa Londona iṣẹ́ ńlá ni wọ́n ṣe ẹ wo Betterlife nígbà yẹn ẹ mọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ mò ń bọ̀ ẹ jókòó dáadáa kẹ́ ẹ jẹ́ ká jòyàn náà ẹ̀. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé. Lẹ́yìn Ìtàgé ni ìkànnì tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá yálà yìí tá a ti wò review tàbí ìtúnṣe ń bọ̀ lọ́nà tá ò tiẹ̀ tí ì wò rárá preview ibi yìí láti máa sọ fún wa nípa ẹ̀. Ẹ̀yin farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ àjọ gbádùn ra wa tí ní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ láǹfààní láti ṣe alábàápàdé ìkànnì yìí ẹ má sún lọ síwájú ẹ má kúrò ń bẹ̀ ẹ̀yin subscribe sí bíbá ẹ̀ torí ìgbádùn tiyín òun ló jẹ wá lógún ẹ ní láǹfààní àti waste data yín mọ́ tẹ́ ẹ bá ti subscribe àwa ti máa bá yín wo movie yẹn kó tó di pé àgbè síbí tá a bá ti wá gbé síbí èèyàn á lọ wò ó pé sinimá báyìí wọ́n ti sọ Lẹ́yìn Ìtàgé ó yá kí n lọ wò kí ni tí mú wá fún yín yìí Betterlife Reloaded láàrin Chief Anibire àti Ọ̀túnba olówó là ń kẹ́ ṣẹ́yìn náà wò ẹ jẹ́ kí n sọ díẹ̀ tíntìní nínú ẹ̀. Béèyàn bá wo Betterlife nígbà yẹn ní ìtàn yìí máa yé dáadáa ìyẹn story yìí ló máa yé dáadáa. Ṣé ẹ rí Chief Anibire ìyún Alhaji Wale Okunnu nígbà yẹn driver ni ó ń ṣe. Ọ̀túnba olówó là ń kẹ́ Muyiwa Londona ó fi gbogbo ilé ó fi tòyàwó sí ni. Ó lówó kò ra mọ́tò tiẹ̀ o ó wá pé Anibire ìyún Okunnu gẹ́gẹ́ bí driver a máa gbé káàkiri a kàn máa gbé káàkiri ó ń sanwó fún ọ ṣùgbọ́n lórí owó tó bá san fún báyìí a sọ̀rọ̀ sí òun ṣáà ń gbà mọ́ra torí ìdí iṣẹ́ ní ṣáà láti mọ̀ ní lọ́lẹ̀. Nínú Betterlife Reloaded yìí nǹkan ti wá yí padà ó ti bọ́ sí fún Alhaji Wale Akorede ìyẹn Chief Anibire nǹkan ti dojúrú bí ẹsẹ̀ télọ̀ fún Muyiwa Londona Ọ̀túnba olówó là ń kẹ́. Olówó là ń kẹ́ wá padà tún lọ ṣe driver lọ́dọ̀ Okunnu gbogbo nǹkan tí ojú Okunnu ti rí nígbà tóun náà ń wà ó fi ojú tiẹ̀ náà rí. Ẹ lọ wo sinimá yìí ó dùn ó nítumọ̀ gbọ̀ngbọ̀n máa kàn sí. Òṣèré pọ̀ nù iṣẹ́ yìí tí wọ́n ṣiṣẹ́ tó dẹ̀ yẹ pé iṣẹ́ wọn nítumọ̀ ṣùgbọ́n nù sinimá tẹ́ ẹ bá ti rí Alhaji Okunnu Chief Anibire àti Muyiwa Londona Ọ̀túnba olówó là ń kẹ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé iṣẹ́ ju iṣẹ́ lọ ẹlẹtíríkì bàbá àtùpà ẹ̀yin náà máa lọ wò báyìí ó ti ń ṣò lórí Wale Rasaq TV lórí YouTube ẹ lọ wò ń bẹ̀ ẹ máa gbádùn ẹ̀ tẹ́ ẹ bá ti wá wò tán ẹ̀yin padà wá sórí ìkànnì yìí bó jẹ́ pé ní àbádúrà mo mọ̀ pé ẹ fi kan ránṣẹ́ sí mi kẹ́ ẹ wá fi review yín sílẹ̀ pé sinimá yìí ó èmi lè rate ẹ̀ ní báyìí ó fa báyìí àwa ti rate ẹ̀ lọ́dọ̀ tí wá ń bí báyìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn náà ṣe kíni kẹ́yìn náà rate ẹ̀ ẹ lọ wò lé ní o tẹ́ ẹ bá ti wò kẹ́ ẹ máa padà bọ̀ Lẹ́yìn Ìtàgé kẹ́ ẹ tún wá wo nǹkan míì tí mo ní fún yín. Betterlife Reloaded ẹ kẹ́kọ̀ọ́ ẹ kọ́gbọ́n ẹ rẹ́rìn tẹ́ ẹ bá ṣàfẹ́ wò ẹ má jẹ ata ṣe rí Alhaji Wale Okunnu wọ́n bí wọn pẹ̀lú àwàdà ni Muyiwa Londona ẹ wò kò sí nǹkan tí fẹ́ sọ ń pẹ́ kò sí púpọ̀ ẹ̀yẹ ṣáà lọ wò Betterlife Reloaded tẹ́ ẹ báyìí tí ìwé ẹ lọ wò nǹkan tó ṣe tún wáyà mí lẹ́nu ni pé ní the end wọ́n tún kọ story continues Wale Rasaq má pa mí nà Wale Rasaq má pa wá nà story continues kí la tún fẹ́ wò ṣùgbọ́n ó dá mi lójú pé Wale Rasaq kò ní fún aníṣà láéláé sábàdà. Ẹ wo ẹ lọ wo Betterlife Reloaded lónìí lórí Wale Rasaq TV lórí YouTube ẹ̀yin náà wàá ṣe kí ni ẹ máa gbádùn ẹ máa enjoy ẹ ó nítumọ̀ ẹ wo sinimá yìí lẹ́yìn tí mo ti wò bíi wákàtí méjì tí mo ti wò mo sì ń rẹ́rìn ẹ rò bí gbére iyọ̀kọ́ mi ò dún ẹnu tẹ́yìn náà bá lọ wò lẹ máa rí nǹkan tí mò ń sọ tẹ́ bá ti lọ wò rí nǹkan tí mò ń sọ ẹ̀yin náà bá máa rẹ́rìn ẹ̀rọgbọ́n kọ́ ẹ̀rí òwe àti àwọn àṣàmọ́ máṣàmọ́. mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpéǹpéjú làlá fi lámọ́
ẹ jẹ́ kí n ṣẹnu déédéé síbí ní bíbá yìí nípa ti Betterlife kí n tún bẹ̀rẹ̀ sí ní rìn lórí YouTube kí n lọ bá yín mú àwọn sinimá míì wá tó dùn tó nítumọ̀. Ẹ má gbàgbé o, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin ṣe yẹn rí wa rèé, ẹ subscribe sórí ìkànnì yìí. Tó bá dẹ̀ pé ẹ̀yin náà kàn ń wò wá lásán ẹ̀ tí subscribe, ẹ láǹfààní láti subscribe sórí ìkànnì yìí báyìí ní ìsìn. Ẹ lè máa mọ gbogbo ṣe ń lọ lọ́dọ̀ tí wá ń bí báyìí. Ẹ ṣé gan nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí lẹ́yìn ìtàgé títí ìgbà míì tá a tún máa fi pàdé. Èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá. Ire o.